ìlà Ọ̀ràngún yá ká lọ kí ọlọ́jọ́ ìbí Mrs. Olúwafúnmilọ́lá Àwẹ̀kẹ́ ọmọ Ọdẹ́táyọ̀ pé happy birthday. ẹ bá mi kí 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 ẹni àgbà ọjọ́ ẹ bá mi kẹ́ni tó jókòó sórí ìtẹ́ o ẹ bá mi kẹ́ni táyà àtọ̀run bọ̀ o ẹ bá mi kí ẹ bá mi oh yes, òní ni ọjọ́ tí Olúwa dá àwa yóò máa yọ̀ inú wa yóò sì máa dùn nínú rẹ̀. Ọjọ́ ìbí pọ̀ nítòótọ́ o ṣùgbọ́n ọjọ́ tó special ni torí ọjọ́ yẹn gangan la bí màmá wa olóríire màmá alálùbáríkà onínúure oníwàre ìyá wa Mrs. Olúwafúnmilọ́lá Àwẹ̀kẹ́ ọmọ Ọdẹ́táyọ̀ nílùú Ìlà Ọ̀ràngún. Báyẹyẹ ọjọ́ ìbí yín tún ṣe kò pẹ̀lú ayọ̀ àtàlàáfíà lónìí ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tá a wà yìí 3rd November Alhaja Kudrat Abẹ́ní Ọdẹ́túndé àwọn ìka kì í fún tọjọ́ ìbí ẹ̀kú ayẹyẹ oríkádùn ohun àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Okay, are you ready for this one? Ó yẹ wò mí ẹtú mi wò ẹwà Jésù bẹ lára mi ó dá mi láwòrán ara rẹ̀ èmi lọmọ tó ń sọ kí ló wí o. Ẹ wò mí ẹtú mi wò ẹwà Jésù bẹ lára mi ó dá mi láwòrán ara rẹ̀ èmi lọmọ tó ń sọ. Orin Dávidi orí kọkànléláàádọ́rùn ẹsẹ̀ kẹwàá wípé búburú kan kì yóò ṣubú lù ọ́ àrùn kárùn kan kì yóò súnmọ́ ilé rẹ. Bẹ́ẹ̀ ṣe ń celebrate ayẹyẹ orí kádùn yín láàbí òní kángun sọ́ọ̀dẹ̀ yín o ìgbà ilé yín á máa lé sí àwo ilé yín ò ní pẹ́ dín ẹ ò ní rò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ọwọ́ tó ṣẹ́gun sí ní jọbẹ rẹ̀ ẹ̀yin ni màmá Túnjí màmá Adébáre màmá Ọmọlọ́lá grandma Maika ẹ ò ní fojú sunkún ọ̀kankan nínú wọn o orí olórí ò ní kéré iṣẹ́ yín gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ yín bá fọwọ́ bàbá yìí dídùn ni yóò máa dún bó tilẹ̀ òkè pẹ́ láyé tó ojú yín ò ní rí bì ẹ ò ní fàìsàn lògbà ọdún eléyìí ò wá ní jẹ́ àṣemọ́ ire gbogbo lámọ̀ọ́dún àmì lórúkọ Jésù. Mrs. Olúwafúnmilọ́lá Àwẹ̀kẹ́ ọmọ Ọdẹ́táyọ̀ ó yá ẹ̀yin lọ́ràngún ọmọ ògbóyè òkú ìkọlẹ̀ ọmọ akógun akoto ìlàládéwà ìran bàbá yín òkú radérí ọmọ ewúrẹ́ láti jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn láti jẹlẹ́sẹ̀ yàrá ọmọ àkùkọ gàgàrà ti jíkọ lálẹ́dẹ̀ ìlànjọ́sí ibi apẹ̀rin sí wọ́n ń pè lọ́gùn pẹ̀rin ibi apàgò sí wọ́n ń pè lókè jìgbò ibi àtètèdé sí wọ́n ń pè ní ṣẹ̀dún lé gbádé ṣeré ará àlájò òjòná náà àwọn àmọ̀ta ọmọ àgbàrá sí mẹ́ta ó lòdì ìlàjá ọ̀kan sàn ó rè pẹ̀rin ọ̀kan sàn ó rè jìgbò ọ̀kan tó kù ló yálé adéjọrin ní màgbọ́n ẹ̀yin lọmọ ilá ń solóko ògún mélòókè àjàdùgbẹ̀dùgbẹ̀ wọn ni ẹja filaji yẹn káfóògùn wọmọ ládàgbà tewétewé mo yàn kọ ìhòhò ni mo yàn àkàrà ìlàládéwà ìrànbá bayín òkú radérí o ọlọ́jọ́ ìbí Mrs. Olúwafúnmilọ́lá Àwẹ̀kẹ́ ọmọ Ọdẹ́táyọ̀ happy birthday to you once again long life and prosperity Alhaja Kudrat Abẹ́ní Ọdẹ́túndé ló ń kí fún tọjọ́ ìbí.